Ojutaaye Gist TV, kindly subscribe. Ẹ wo ètò tún ṣẹlẹ̀ ní ìsìn báyìí ó lágbára o. Ọmọ Taiwo Hassan Ogogo ó ní àrí tí ó bọ́ sí ìkànnì orí ayélujára tó dẹ̀ pariwo tantantan wípé bàbá òun Taiwo Hassan Ogogo wípé wọ́n dojú kọ àwọn ìlera tí ò péye ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ó ní kó dàbí pé bàbá àwọn tẹ́ bá rí wọn, ìyẹn Ogogo, wípé tẹ́ bá wo ojú wọn bí ẹni tí ara rẹ̀ yá, tí nǹkan kò mú, tí nǹkan kò ṣe báyìí, ó ní bàbá ṣe rí. Ó ní ṣùgbọ́n nínú àgọ́ ara gangan, láì mọ̀ wípé n tí ń bá bàbá fínra, ó ní agbára gidi gan ni. Àfi k'Ọlọ́run gbà wá. Ẹ jẹ́ ká nǹkan tí àwọn news kan gbé jáde nípa Taiwo Hassan Ogogo. Wọ́n ní another banger, Taiwo Hassan Ogogo diagnosed with stage 4 cancer. Wọ́n ní stage 4 cancer ló mú bàbá Taiwo Hassan Ogogo. Àgbà òṣèré ni wọ́n nínú eré àgbéléwò Yorùbá. Tẹ́ bá ń gbọ́ ó pọ̀, action pọ̀ bí Ogogo, àwọn bàbá yìí ni wọ́n ń dárúkọ o. Ẹ jẹ́ ká kà síwájú. Wọ́n ní veteran Nigeria Taiwo Hassan actor Taiwo Hassan Ogogo has reportedly been diagnosed with stage 4 cancer according to reports. Síwájú tí mo sọ lẹ́ẹ̀kan, wọ́n ní àgbà òṣèré tí gbogbo wa mọ̀ sí gbajúgbajà Taiwo Hassan Ogogo pé wọ́n mọ̀ ṣe àyẹ̀wò fún wọn tí ó sì jẹ́ wípé àárín nǹkan méjì tó jáde ju stage 4 cancer lọ. Kí ni stage 4 cancer? Èmi sá mọ̀ wípé àìsàn jẹjẹrẹ mọ́ra wọn báyìí náà ni stage 4 cancer. Àìsàn tó dẹ̀ jẹ́ pé ó lágbára ni, tó jẹ́ pé ó máa ń sábà wọ́pọ̀ mú ẹ̀mí àwọn òṣèré lọ. Kì í ṣe òṣèré nìkan o, àtàwọn èèyàn mìíràn náà. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé àwọn tó bá lórúkọ náà ni àwọn èèyàn sábà máa ń rí sọ. So according to report, his family is currently seeking medical and traditional treatment option after the hospital treating him reportedly informed them that chemotherapy is no longer an option. Wọ́n ní àwọn mọ̀lẹ́bí wọn pé wọ́n wá jáde síta lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú fún Ogogo, bàbá Ogogo, àgbà òṣèré yìí, pé wọ́n ti ṣe àìmọye ìtọ́jú fún wọn. Ṣùgbọ́n àwọn dókítà wọ́n jẹ́ kó yé àwọn mọ̀lẹ́bí wọn wípé chemotherapy wípé kò ń ṣe nǹkan tí ó jẹ́ option mọ́ ní àsìkò tí a wà yìí. Ẹ mọ̀ pé tó bá ti di pé àwọn dókítà wọ́n ti ń sọ irú nǹkan báyìí jáde. Wọ́n tún ń sọ pé agbára wọn ò gbé nǹkan yẹn nìyẹn o. So the family is appealing to the public for information about reputable hospital, cancer specialist or treatment center that may be able to assist them with his care. Fún ìdí èyí, àwọn mọ̀lẹ́bí Taiwo Hassan Ogogo wọ́n wá jáde síta. La fi rí ọmọ wọn obìnrin tí ó jáde síta ní bí òru àná wípé ẹ dákun, ẹni tí ó bá wá mọ specialist, wípé ẹni tó kójú òṣùwọ̀n láti tọ́jú wọn, tó mọ̀ nípa ìkíní dáadáa, tá à ń pè ní stage 4 cancer yìí, ẹni tó mọ̀ nípa ìtọ́jú rẹ̀ dáadáa, wípé ẹ dákun, ẹni tó bá mọ̀ nípa rẹ̀ kó dákun kó pe àwọn kan bá wọn wá ní táwọn bá lè ṣe sí ìlera dádì àwọn. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Nígbà táwọn dókítà bí tá ń lọ, tán ti sọ wípé bọ́rọ̀ ìṣe lọ fẹ́ lágbára o, pé ó dà kó fẹ́ kọjá agbára wọn. Ló wá jẹ́ káwọn mọ̀lẹ́bí náà jáde síta wípé ẹni tó bá mọ̀ nípa rẹ̀, pé àìwọ́gbọ́n tán lé ayé, àmọ́ ń wá ìmọ̀kúmọ̀ náà ni. So anyone with useful information is encouraged to share it in the comments or contact his daughter directly through Instagram. Wípé fún ìdí èyí, ẹni tó bá mọ̀ nípa kíní ìtọ́jú stage 4 cancer yìí, pé kó dákun kó kàn sí ọmọ wọn àbí kí ó sọ ní orí ayélujára kí wọ́n ṣà ṣe rí nǹkan ṣe sí àìsàn yìí, kó má di pé yóò mú ẹ̀mí bàbá dání. Ẹ wò, k'Ọlọ́run máa gbà wá. Taiwo Hassan Ogogo, òdu ni wọ́n mọ̀ ṣáìmọ̀ fọlọ́kọ, àgbààgbà òṣèré sì ni wọ́n jẹ́. Tẹ́ bá ń gbọ́ action pọ̀ bí Ogogo, àwọn náà ni wọ́n ń dárúkọ. Mo gbà ládùúrà wípé ara wọn ó máa yá, ó máa bọ̀ sípò. Ẹ dákun, ẹni tó bá mọ̀ nípa kíní kó tètè kó sọ àbí kó reach out sí ọmọ wọn
láti tètè ṣe ìtọ́jú ètò tọ́ àti tó péye fún bàbá wa Ogogo. Ẹ dákun o, ẹ dákun, ẹ jọ̀ọ́. Èyí ni ìròyìn tó bá wa lọ́wọ́ ta ní ká sáré mú wá ní yàjòyàjò. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Ojutaaye Gist TV. Mo rí yín ná.